A máa kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹlifẹli online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ sí iléeṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Hakeem Baba Ahmed Ouma ló ti ṣe ìkìlọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan tó sọ bóde ò sí iléeṣẹ́ ààrẹ wípé kí wọ́n ṣe ohun tó tọ́ àtohun tó yẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò eléyìí tó lè mú ìdùnnú ẹ̀rín ayọ̀ bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí Baba Ahmed ti sọ̀rọ̀ náà, ó ní bàbá ní parọ́ tanra wa ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń la ìṣòro eléyìí tó ní ewu tó sì lágbára kọjá lásìkò tí a wà yìí. Ó wá ní pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, bí ààrẹ àti àwọn àjọ elétò ìbò nílẹ̀ yìí INEC bí wọ́n bá ṣòótọ́ nínú ètò ìbò ọdún 2027, ó ló ṣeé ṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó fìdí rẹmi nítorí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò dìbò láti fi yọ ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò ààrẹ látàrí ètò ìṣèjọba rẹ̀ èyí tó jẹ́ kí nǹkan kó wọ́n gógó àti ìnira tó ń ti àwọn ìṣẹ̀lẹ̀ ètò ààbò eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa èyí tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Baba Ahmed tó sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ kan ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ló sọ̀rọ̀ tó sì yọ kò mọ́ òkúnnú rẹ̀. Ó ní ó dáhùn lójú bí ààrẹ Tinubu tí ò bá dáwọ́rú tí ò ṣe màkàrúrù àti màgòmágó tí àwọn àjọ elétò ìbò náà tí wọ́n fi òtítọ́ inú tòun ti ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n bá fi ṣe kòkárí ètò ìbò ọdún 2027. Ó ní ó dáhùn lójú gbangba wípé ààrẹ Bọ́lá Tinubu yóò fìdí rẹmi sọ́wọ́ èyíkéyìí àwọn ẹgbẹ́ alátakò ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbi tó ti ń sọ̀rọ̀ tí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu, ó wá ṣe ìkìlọ̀ tó ń tí ọ̀rọ̀ àmọ̀ràn belenja kan èyí tó fi léde fún ààrẹ Bọ́lá Tinubu wípé òun ìbárọ̀ Tinubu láti gbájúmọ́ ètò ìjọba bí nǹkan yóò ṣe dáa tí ó fi rọrùn tí àwọn ọmọ ilẹ̀ yìí yóò fi gbé òṣùbà káre ọkùnrin takuntakun ọmọ dáadáa fún ni yàtọ̀ sí ọ̀rọ̀ òṣèlú èyí tó gbé sọ́kàn léyìí tí ò fún láàyè láti ṣe ètò ìṣèjọba ilẹ̀ yìí bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní ìbájẹ́ pé Tinubu mọ̀ wípé iṣẹ́ ọwọ́ òun dáhùn lójú ni láàrin ọdún 4 àkọ́kọ́ yìí yóò ti máa mọ̀ wípé àwọn ọmọ ilẹ̀ yìí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún nípa fífi ìbò gbé wọlé lẹ́ẹ̀kan sí sórí ipò ààrẹ fún sáà ẹlẹ́ẹ̀kejì èyí tí ó jẹ́ ọdún 4 míì tí àpapọ̀ rẹ̀ yóò lọ bí ọdún 8 lórí ipò ààrẹ. Ó lámọ̀ àìṣedáadáa rẹ̀ tó ló mú tó fi ń lọ sókè lọ sódò káàkiri láti lè máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí Hakeem Baba Ahmed eléyìí tó kọ ìwé fipò sílẹ̀ láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí bí oṣù 3 sẹ́yìn tó sì sọ wípé ìdí tóun fi kọ̀wé fipò sílẹ̀ ni wípé òun ti rí òtítọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì rí ẹ̀rí ọkàn jẹ́ òun lórí pé Tinubu ò ṣe nǹkan tó tọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àpò ara rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìní ń jàdù. Bẹ́ẹ̀ náà ni bí ọ̀rọ̀ ṣe rí ní lọ́mọdé náà ní làgbà náà mọ̀ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan ti jáde lẹ́nu ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyún ọ̀nàrẹ́bù Chibuike Rotimi Amechi. Òun mà ló sọ wípé ààrẹ Tinubu ó ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń tàn mọ́, ó ti já wọn kulẹ̀, ó sì ti kọjú wọn sí òrùn alẹ́. Ó ní gbogbo ìrètí èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń retí lọ́wọ́ ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu láti ìgbà tí wọ́n ti yàn án sípò tó ti di ààrẹ lórílẹ̀-èdè yìí ní oṣù karùn-ún ọdún 2023. Ó ní gbogbo ohun tí àwọn ọmọ Nàìjíríà ń retí ní dáadáa, ó ní ìdàkejì rẹ̀ ní Tinubu ló fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí, èyí tó túmọ̀ sí wípé nǹkan ò fararọ, ìlú òdùn, ìlú kan gógó, ètò ààbò ṣe dáadáa, ètò ẹ̀kọ́ rèé kàkà kó sàn lára mọ́ ìyá jẹ́ ìtún fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin sí ni ó lé ètò ẹ̀kọ́ kàkà kó dáa pẹ̀lú àwọn ìlérí tí Tinubu ṣe ó ló ń bàjẹ́ sí ni. Ó ní kẹ́ ẹ wo ètò iná èyí tí Tinubu
tó fẹnu ara rẹ̀ sọ síwájú kó tó bọ́ sórí ipò ààrẹ wípé bí iná mọ̀nàmọ́ná ò bá tàn fún wákàtí 24 pẹ̀lú owó belenjao tí wọ́n ní fi owó kún owó iná nílẹ̀ yìí, ó ní láàrin ọdún 4 àkọ́kọ́ òun tóun ò bá ṣe kí gbogbo rẹ̀ kódà kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n di ìbò fìbò yọ òun kúrò lórí ipò. Ní báyìí Rotimi Amaechi ó wá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní Tinubu ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítàn mọ̀, èyí tó ti kọjú wọn sí òrùn alẹ́ tó já wọn kulẹ̀ kúrò nínú ohun tí wọ́n retí o. Ọ̀rọ̀ yìí ni Amaechi sọ lánàá eyín lásìkò tó balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú èyí tó wà ní ìlú Rivers lọ́hùn-ún. Níbẹ̀ ló ti wá sọ fún àwọn alátìlẹyìn rẹ̀ léyìí tó kó sọ̀dí kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó wà tẹ́lẹ̀ tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ó wá ní òun rọ gbogbo àwọn alátìlẹyìn òun láti rèé darapọ̀ mọ́ òun nínú ẹgbẹ́ òṣèlú ADC. Amaechi tún gbà wọ́n lámọ̀ràn wípé kí oníkálukú wọn lọ fi orúkọ sílẹ̀ kí wọ́n sì ní káàdì pélébé ìbò èyí tí a fi ń dìbò ti voters card. Ó ní nípa ìdí èyí kí wọ́n má bá wọn lọ́wọ́ o nínú màgòmágó dídá ètò ìbò rú ní ìpínlẹ̀ Rivers, nítorí wípé ẹgbẹ́ òṣèlú ADC ó ti wá láti wá ṣe rere láti fi ìbò gbé ààrẹ Tinubu kúrò lórí ipò lọ́dún 2027. Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rọ́wọ́ tó àwọn 3 kan báyìí lórí ẹ̀sùn wípé wọ́n gún ènìyàn kan pa èyí tó gbabẹ̀ jẹ́ Ọlọ́run ọba nípè. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ti sọ̀rọ̀ náà di mímọ̀ láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó eyín Benjamin Hundeyin tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé nínú gbólóhùn asọ̀ fàákájà kan èyí tó wáyé o láàrin àwọn jàǹdùkú ọ̀dọ́ kan eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ náà padà mú ẹ̀mí ènìyàn kan lọ èyí tí wọ́n pe arákùnrin ọ̀hún ní Skoro. Gẹ́gẹ́ bó ti sọ oníṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní erékùṣù Èkó eyín Lagos Island níbi ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kan èyí tí àwọn ọmọ nílẹ̀ jàǹdùkú tí wọ́n ń jà sí o. Ó ní ká tó wí ká tó fọ̀ ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní Skoro òun ni wọ́n gún pa tí ẹ̀mí sì fi bọ́ lẹ́nu rẹ̀. Lórí ọ̀rọ̀ ọ̀hún èyí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá tó sọ léde nígbà tí àwọn oníròyìn iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li tí wọ́n ṣe àgbẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò níbẹ̀ ni Benjamin ti tẹnu bọ̀rọ̀. Ó ní gẹ́gẹ́ bí wọ́n ti pè wọ́n ní àwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń talé à ń talẹ̀ ní erékùṣù Èkó ló ṣẹlẹ̀, èyí tó jẹ́ pé àwọn jàǹdùkú náà àti àwọn alátakò wọn èyí tó jẹ́ wípé gbogbo wọn pátá ni wọ́n jọ ń jà sí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé ọ̀hún lórí owó èyí tí wọ́n yóò rí lórí rẹ̀. Ó ní ọ̀rọ̀ náà òun ló mú ìbínú búburú jáde o. Ọ̀kan nínú àwọn ènìyàn ọ̀hún èyí tí wọ́n pè ní Skoro tóun náà fárígà o wípé òun ò ní gbà ọ̀dọ̀ wọn ló yẹ kí owó àti ọ̀rọ̀ ilẹ̀ náà kó bọ́ sí o, nítorí pé àwọn gan ni wọ́n mọ̀tì fún tẹ̀dọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ń lọ, èyí tó mú àwọn alátakò rẹ̀ láti má fi ọwọ́ yẹgẹrẹ mú. Wọ́n ní lórí ọ̀rọ̀ yìí ìní wọ́n gún Skoro tí Skoro sì múdi lọlẹ̀ kí wọ́n tó gbé délé ìwòsàn ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Ṣùgbọ́n báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rọ́wọ́ tó àwọn 3 nínú wọn tí wọ́n ti wà ní àgọ́ ọlọ́pàá fún ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ikú Skoro. Àwọn èèyàn tó ń lọ bíi 11 tí ọ̀kan nínú wọn jẹ́ òṣìṣẹ́ oní iná èyí tó jẹ́ pé òun ló bá wọn túná ṣe electrician àti àwọn 10 míì ní ilé ẹjọ́ gíga ti ìjọba tó kalẹ̀ sílùú Ìlọrin olúlu ìpínlẹ̀ Kwara ni wọ́n ti dá ẹjọ́ fún kí wọ́n máa lọ rèé gbafẹ́ nínú ọgbà túnṣe. Gẹ́gẹ́ bí wọ́n ti dá ẹjọ́ náà, ọmọdé ọ̀hún tó jẹ́ òṣìṣẹ́ atún iná ọba ṣe eyín electrician ti ṣẹni 20 ọdún tó ń ti àwọn 10 míì èyí tí wọ́n dá ẹjọ́ wọn látọwọ́ adájọ́ ilé ẹjọ́ gíga tìlú èyí tó kalẹ̀ sí ìlú Ìlọrin ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ lẹ́wà èyí tó wà ní ìlú Ìlọrin olúlu ìpínlẹ̀ Kwara. Adájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ èyí tó ní pẹ̀lú atótónu àti ẹ̀rí tó fi hàn wípé ọ̀gbẹ́ni ọ̀hún eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Matthew Yaba tí ṣe ní 20 ọdún òṣìṣẹ́ atúnáṣe ipò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nípa ìdí èyí kó máa lọ sínú ọgbà túnṣe fún odidi oṣù 9 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára láìsí owó ìtanràn ní sísan Àwọn ènìyàn yòókù tí wọ́n jọ ń ṣiṣẹ́ òun náà ni wọ́n tún ní wọ́n lọ bíi 10 èyí tó jẹ́ pé ìwà jìbìtì àti lílọ́nilọ́wọ́gbà bíbani lórúkọ jẹ́ láwùjọ ní àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí wọn lọ́rùn.
ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ EFCC eléyìí tó fi ọ̀rọ̀ náà léde ọ̀gbẹ́ni Délé Oyèwálé ní ọmọ ogún ọdún ọ̀hún tó ń tún iná ṣe Matthew Yaba òun ni wọ́n ní ó so pàǹpápọ̀ láti ṣe ìwà gbájúẹ̀ lórí ayélujára pẹ̀lú àwọn ìbanilórúkọjẹ́ àti pípera wọn lóhun tí wọn ò jẹ́ kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ségi tó ń ti owó kan eléyìí tí wọ́n ká mọ́ lọ́wọ́ o èyí tó ń lọ bí mílíọ̀nù 7 náírà ní báyìí wọ́n ti ní kí Matthew Yaba tó ń ti àwọn 10 yòókù kí wọ́n máa lọ́nú ọgbà túnṣe fún odidi oṣù 9 tó ń ti ṣe àṣekára. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn nǹkan tàkàsùfé ilẹ̀ wa ọmọ ìjọba ìdààmú àdúgbò wèrè olórin Habib Òkìkíọlá èyí tí gbogbo èèyàn mọ̀ sí Portable òun mà ló ti dá ìsì ọ̀rọ̀ kan padà fún Very Dark Man tó ń ti ọ̀rọ̀ ìkìlọ̀ èyí tó fún Very Dark Man wípé kó má ṣe pé òun lórúkọ burúkú àti ohun tóun ò ṣe kó má so okùn rẹ̀ mọ́ òun lẹ́sẹ̀ àbí lọ́rùn o gẹ́gẹ́ bí Portable Sàásù bó ti sọ ọ̀rọ̀ náà lórí fọ́nrán kan èyí tí Very Dark Man tó ṣe bóde èyí tó fi ń sọ fún Tinubu pé ètò ìṣèjọba Tinubu o kò so dídùn bẹ́ẹ̀ sì ni ìnira ló mú bá orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Very Dark Man jáde rèé èyí tí Portable fún ní èsì padà wípé àsìkò Bọ́lá Tinubu ni Very Dark Man bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ìrọ̀rùn àti ìgbé ayé ìgbádùn eléyìí tí ò lópin tó ń ti àwọn ọkọ̀ bọ̀gìnì èyí tó ń lò tó túmọ̀ sí wípé ètò ìṣèjọba Bọ́lá Tinubu ó san Very Dark Man. Ọ̀rọ̀ èyí tí Portable sọ rèé kó tó di pé Very Dark Man tí wọ́n pè ní VDM ó dá ìsì ọ̀rọ̀ padà wípé ta ló pẹnu Portable sí ọ̀rọ̀ èyí tó fi ẹ̀sùn olè kan Portable wípé ó jí kẹ̀kẹ́ Marwa lọ́dún 2020 kó tó di pé Portable náà dá padà wípé kó pa ẹnu rẹ̀ mọ́ ohun tó ti lọ o èyí òun ti di àfìsẹ́yìn tí gún aláré fi sọ àti wípé lọ́dún 2020 ó ní òun ò bá ẹnikẹ́ni jà bẹ́ẹ̀ sì rèé òun ò jí kẹ̀kẹ́ Marwa bí kò ṣe wípé wọ́n parọ́ olè mọ́ òun ni o ó ní tí Very Dark Man bá wá dáwọ́ dúró láti pe òun lólè á jẹ́ pé yóò rí pípọ́n ojú ìjọba ní orílẹ̀-èdè yìí ni. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rí míì nílé iṣẹ́ wa mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.